Hallelujah. Àkọlé ọ̀rọ̀ wa tòní òun náà ni pé mú àkóso ohun jíjẹ àti mímu wá fún Olúwa. Mú àkóso ohun jíjẹ àti mímu wá fún kíni o, fún Olúwa. Ṣé rí ẹ̀kọ́ yìí tó jáde yìí tó mú àkọlé ọ̀rọ̀ yìí wá? Tẹ́ ẹ bá wo ẹ̀sìn wa ní ìjẹ́jọ́, ẹ ó rí pé a mẹ́nubà díẹ̀ nínú nǹkan tó jáde lénìí, torí pé ẹ̀kọ́ ìjẹ́jọ́ yìí sọ fún wa pé ká ṣe kíni o, ká ya ọjọ́ kíni sọ́tọ̀. Ó ní ká ṣe kíni o, ká ya yíya ọjọ́ ìsinmi sọ́tọ̀. Ó ní àkórí ọ̀rọ̀ wa ní ìjẹ́jọ́ pé ká ṣe kíni o, ọjọ́ ìsinmi ká yà sọ́tọ̀. So làwa fi gbọ́nú ẹ̀ pé àwọn ọjọ́ yẹn tá a bá yà sọ́tọ̀, àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ máa mú wá fún Ọlọ́run. Hallelujah. So àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ máa ṣe ní àwọn ọjọ́ yẹn. A ti sọ díẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n tó pé Ọlọ́run fẹ́ òtítọ́ ló tún jẹ́ kí ẹ̀kọ́ tó jáde lénìí ló sì tún sọ̀rọ̀ nípa ìrìn àjò bíbá Ọlọ́run rìn. Ohun tí mò ń sọ rèé, tí a bá wo ìwé Ẹ́kísódù orí 22 ẹsẹ̀ 29, Exodus chapter number 22 verse 29. Exodus chapter number 22 verse 29. Ó sọ nǹkankan, ohun tó ìwọ kò gbọ́dọ̀ jáfara láti mú èrè oko rẹ wá. Ìwọ kò gbọ́dọ̀ jáfara
láti mú ìrè oko rẹ wá. Àti ọtí rẹ. Àti ọtí rẹ. Ọtí rẹ. Àkọ́bí àwọn ọmọ rẹ ọkùnrin. Àkọ́bí àwọn ọmọ rẹ ọkùnrin. Ni ìwọ yóò fi fún mi. Ní ìwọ yóò fi fún mi. Hallelujah. Ṣé gbọ́ nǹkan tí fáàsì yẹn sọ? Nǹkan tí mo fẹ́ lò ń bẹ̀ nìyẹn. Ẹ jókòó. Ó ń sọ fẹ́mi àti rẹ. Ó ní a kò gbọ́dọ̀ jáfara láti mú ìrè oko wa wá fún òun Ọlọ́run. Kí là ń pè ní ìrè oko? Èmi àti ẹ ṣàgbẹ̀ oko aroko ń sìn. Nǹkan tó bá jáde ń bẹ̀, èyí tó jẹ́ tọ́lọ́run àkọ́kọ́, òun náà gbọ́dọ̀ kọ́kọ́ yọ before anything. Ọlọ́run, hallelujah. Ká tó sọ pé a lọ tà ń bẹ̀ ní o, tàbí a sọ pé a fúnyàn lábẹ́ àkóso tó ti gorí tí Ọlọ́run lágbọ́dọ̀ kọ́kọ́ yọ báyìí. A fi sẹ́gbẹ̀ kan. Mo ti fi kí ní ẹ̀ṣẹ̀ sáàpù mi báyìí rí. Mo ti sọ ti máa ń kan ní ọ̀dọ̀ wa lọ́hùn pé tó bá roko tán, tó bá ti lè ká èrè oko ẹ báyìí, kí mo lọ́wọ́ bá bọ́ ṣe kó tó kò níbẹ̀, a kò ti yọ tọ́lọ́run. A pè ní a ní ẹ̀yin ará ilé ìgbàgbọ́, ẹ̀tọ́ ti ń rèé o. Ẹ tún máa gbọ́, ó ti jẹ́ ká mọ̀ pé kì í ṣe àwa nìkan làwọn máa ń fún bẹ́ẹ̀. Pé gbogbo àwọn tó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó súnmọ́ àwọn làwọn máa ń yọ fún. Wọ́n á kọ́kọ́ ti yọ ọkọ́ tó lọ tàbí ara. Ẹ wá ní kí Ọlọ́run máa bùkún síṣẹ́ wọn. Kí ni ẹ dàbí ìdámẹ́wàá ni? Ẹlòmíì tó bá rí tó kó gba 5,000 lénìí kó rí 5,000 àti yọ ìdámẹ́wàá nínú 5,000 yẹn. Èló ìdámẹ́wàá 5,000? Èló ni 500 naira. Nínú 5,000 àti yọ ìdámẹ́wàá 500 báyìí wàhálà ni. Hallelujah. Ọmọ olórin ọmọ ẹ̀. Hallelujah. Hallelujah. Jẹ́ mọ̀ pé ogun nǹkan yẹn, ok, ó dàbí ìránṣẹ́ kan ni. Mo bèèrè mo ní, wọ́n bá mi sọ nípa ìdámẹ́wàá fún un. Ìdámẹ́wàá kankan, ó dà pé àwọn máa gbìyànjú tó yẹ Ọlọ́run bá ti ṣílọ̀ fún nǹkan kan. Mo ní sọ́tẹ̀ ọmọ ṣe ń tàbí sọ̀dámẹ́wàá náà. Ó ní, wọ́n á pín sí méjì ni. Mo ní rọ, ìdámẹ́wàá kọ́ nìyẹn. Ìdámẹ́wàá kọ́ náà ń pè ní pín sí méjì. Wọ́n á pín sọ́nà mẹ́wàá. Ìkànnù mẹ́wàá yẹn lọ fi tọ́ lọ́rùn. Ó ní mo ní bẹ̀rẹ̀. Mo ní 1,000 àti bárí 1,000 sí. Ìdámẹ́wàá 1,000 èló nìyẹn? 100 naira. Kì í ṣe 20 naira. 100 naira. Ìdámẹ́wàá kí ni o? 1,000 naira. Ìdámẹ́wàá 2,000 máa jẹ́ kí ni o? Ó máa jẹ́ 200 naira. Ẹ wò ó, tó ti pọ̀ jù. Mo wá sọ fún mo ní, ìyẹn pé tó bá rí bí 10,000 sí, ìyẹn pé 1,000 pé ìdámẹ́wàá ẹ̀. Mo ní òun nìyẹn. Ó ní kò yẹ kó máa nìyàn lára. Ó ní ti gbọ́ kí ní ẹ̀ máa ń ṣòro gan-an. Ó ní máa ń ṣòro àti àdìsù. Ẹ̀dẹ̀ máa gbọ́rin wa. Òróró ní ìdámẹ́wàá o, má ṣe kí ni? Ó yá, ó ti ń jẹ́ òróró mẹ́rin. Ẹ̀sálẹ̀ bẹ́ẹ̀ ni irúgbìn oko tó ṣe tó gbìn. Tó bá ti kọ́ ọkọ̀ ti ká báyìí, tàbí ó tajà tàbí nǹkan, kọ́kọ́ yóò tọ́ lọ́rùn kó ń bẹ̀. Èyí tó kù àwọn tí wọ́n lè fi dá. Olóyìn sọ fún ọ ní kí ni o? Ó ní ìwọ kò gbọ́dọ̀ jáfara láti mú ìrè oko rẹ wá àti tí ọtí rẹ, àkọ́bí àwọn ọmọ rẹ ọkùnrin ni ìwọ fi fún mi. Ìyẹn sọ fún ọ ní pé ṣé kò tẹ̀ ń ṣe ni? Ìyẹn tàbá wò tàbá bímọ ọjọ́ kẹjọ kí la máa ṣe àálọ̀ fi fọ́mọ́ Ọlọ́run àálọ̀ sí kí ni o? Àálọ̀ gbé síwájú Ọlọ́run kó ṣe kí ni? Kọ́lọ́run ṣe kí ni? Kọ́lọ́run ṣiṣẹ́ àálọ̀ sọ lórúkọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Hallelujah. Ṣé ẹni tẹ bá dẹ̀ wo ẹ̀kọ́ nínú Bíbélì dáadáa, ẹni tí Ọlọ́run ṣẹ́rí sí jù ọkùnrin ọmọ rẹ̀ ọkùnrin. Kì í ṣe pé kò ṣẹ́rí sí obìnrin bẹ́ẹ̀ tí ó mọ̀ pé adé orí ní kí ni o lọkùnrin jẹ́. Tó sọ pé àwọn tẹ bá dẹ̀ wo àwọn olóyìn ló ń ṣiṣẹ́ olúwàjù ọkùnrin náà ni. Àwọn tó lọ́run lò nìyẹn. Ayé òde ló di pé àti kó wúrú ṣàpà bí wọ́n máa ń pe ọ̀rọ̀ yẹn. Hallelujah. Bẹ̀rẹ̀ tá a bá rìn nínú ìfẹ́ Ọlọ́run bó ṣe kó rí, àwọn nǹkan tó yẹ ká fẹ́ràn ní kí ni o lọ́nà expect lọ́wọ́ wa. Ó ní a ò gbọdọ̀ jáfara, ká má jáfara, ìyẹn pé ká tètè máa mú wá. Tó bá sọ jù fẹ́ lómi ń sìn wá ní nǹkan tó fẹ́ jẹ náà wá. Leviticus chapter number 23 verse 9 ó wí nǹkan. Leviticus 23 ẹ mú láti bẹ̀. Verse 9 kí ló sọ? Yes. Olúwa sì sọ fún Mósè pé. Olúwa sọ fún Mósè pé. Sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Kí o sì wí fún wọn pé. Sọ fún wọn pé. Nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ tí mo fi fún yín. Nígbà tí ẹ bá dé ilẹ̀ tí mo fi fún yín o. Tí ẹ̀yin sì máa ṣe ìkórè rẹ̀. Tí ẹ sì máa ṣe ìkórè rẹ̀. Nígbà náà ni kí ẹ̀yin kí ó mú. Ìdí ọkà kan àkóso ìkórè yín tọ̀ àlùfáà wá. Òun yóò sì
òun ó sì fi ìdí ọkà náà níwájú Olúwa láti ṣe kí ni o láti ṣe ìtẹ́wọ́gbà fún yín ní ọjọ́ kejì lẹ́yìn kí ni o ní ọjọ́ ìsinmi ní kí ni àlùfáà kí ó fi ẹ̀dìmúbẹ̀ ẹ̀dì ìjókòó náà hallelujah. ẹgbọ́n nǹkan tó ń sọ yẹn Ọlọ́run rán Mósè sáwọn mọ́sílẹ̀ pé ẹwà o ẹ̀yàn mọ́sílẹ̀ níbi kíbi tẹ́ ẹ bá ti lọ tọ́lọ̀ lè pèsè sílẹ̀ fún yín pé ibi báyẹn ń lọ ẹ fẹ́ lọ gbalẹ̀ yẹn tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ẹ̀ ń ṣàtìpó bẹ̀ ni o òun tẹ́ ẹ yára ṣe ń bẹ̀ ni o tí ẹ bá ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní kó èrè nǹkan tẹ́ ẹ ṣe ń bẹ̀rẹ̀ lẹ̀ yẹn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kó ẹ má gbàgbé láti kí ni o láti mú ti Ọlọ́run lọ fún ta ló ní kọ́ mú lọ fún àlùfáà àbí tó wà ní kí ni o ní ipò nípò ń jọ yẹn ní àkókò ẹ òun ló ní kọ́ mú lọ fún àlùfáà tó wà lé Olúwa hallelujah. Ó wá nígbà tó bá mú débẹ̀ ń kọ́ o tó bá di second day àlùfáà ti gbà á ti sọ̀rọ̀ ọ̀fẹ́ láti gbàdúrà sẹ́yìn nìkan tó bá di ọjọ́ kejì á wá gbé òun rèé o tó àwọn ọmọ rẹ tí o yàn tì mí tó ń jọ́sìn lórí òkè yìí tó ẹ̀tọ́ ti lé Olúwa tó mú wá rèé o Olúwa bá mi súre fún wọn Olúwa bá mi bùkún fún wọn o Olúwa bá mi sọ̀rọ̀ wọn dáyọ̀ o Olúwa jẹ́ kọ́ bọ́ ṣe ń lọ bọ́ ṣe ń bọ̀ nínú ọ̀sẹ̀ yìí kọ́ máa rí bá ti ṣe o kọ́ máa rí ó kèé sìn ìgbà tí ẹ wá ń jọ Sunday ṣe pé sọ ní lẹ́yìn ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi lẹ́yìn ènìyàn ọ̀la ṣé ń gbà tí ẹ̀yin wá sì tẹ́ ìgbé gọ̀gọ̀ wa ó yá kí láfẹ́ gbé láwá fi sọ pé Olúwa lọ sí ìfáwọn èèyàn hallelujah tí ẹ ti rí kí láwá fẹ́ gbé tafẹ́ fi sí ìfá yìí pé Olúwa o tó àwọn ọmọ rẹ̀ lánàá tán wá o ohun tó mú wá rèé o Olúwa o tó lọ ṣe báyìí fún wọn o ṣùgbọ́n lábẹ́ àkóso bó ti wù kórí ẹ mú wá o àwọn olùtí ká máa gbàdúrà fún yín tó ṣe táwa gbà mo kíní kan ìránṣẹ́ ẹni ó ní àwọn èèyàn ó ní wọn kọ̀ mọ́ kíní ó ní àwọn pásítọ̀ wọn ló yẹ kó máa gbàdúrà fún jù ló yẹ kó dẹ̀ máa tọ́jú jù pé because àwọn wọn lọ́bì kankan àwọn máa dúkọ̀ ló máa gbàdúrà fún wọn àwọn ọmọ ọjọ́ yìí wọ́n ṣe ń lọ kó dára fún wọn àwọn ọmọ ọjọ́ yìí wọ́n ṣe kíní kan fún wọn ó ní síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wọ́n á tún máa bú wọn ni àwọn pásítọ̀ wo àwọn kíní kan wo bẹ́ẹ̀ àwọn ò lè ṣèdájọ́ Ọlọ́run nìkan lónìí ìdájọ́ tó lè ṣe ṣùgbọ́n tí wọ́n ní pé iṣẹ́ tọ́lọ́run rán wa káṣí ní o ká máa rí pé à ń jẹ lọ hallelujah ó ní lẹ́yìn nínú ní ìjọ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi ní kí àlùfáà kí ni o kí ó fi yìí kó gbé síwájú kó máa síwájú kó máa láti 12 ní ọjọ́ tí ẹ̀yin ti ìdí ọkà ní kí ẹ̀yin kí ó rúbọ akọ ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan aláìlábùkù ẹbọ sísun sí kí ni o ẹbọ tí mọ̀ nǹkan tó ń sọ yẹn ìyẹn pé ìpèsè níjọ́ Sunday ìpèsè tí gbọ́dọ̀ wà òun ni nǹkan tí wọ́n sọ yẹn o àti kí ni ẹbọ ohun jíjẹ rẹ̀ àbí kí ó jẹ́ méjì àbí ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun dáradára àbí tí a fi òróró pò ẹbọ tí a fi iná ṣe ní sígínú sí Olúwa fún òórùn dídùn ìyẹn pé gbogbo tó bá ń ṣe a máa ń ṣe sí Olúwa ni ó ní kíní kan tó wá ṣẹlẹ̀ sí gbogbo máa ń wù but I thank God pé Ọlọ́run máa mú mi padà sí àwọn nǹkan tó di sí past something ẹ wo mímọ́ sí Olúwa tá à ń ṣe yẹn tó di pé mímọ́ ní Olúwa yẹn táwọn kan tún sí mímọ́ ní Olúwa yẹn nígbà tí Ọlọ́run kọ́kọ́ máa mú ìwọ ṣẹlẹ̀ inú ìwé kan ìwé orin àwọn odin days yẹn náà kọ́kọ́ mú mi lọ mímọ́ sí Olúwa mímọ́ sí Olúwa mímọ́ sí Olúwa Ọlọ́run àwọn ogun náà bẹ̀ hallelujah àwọn tó ń tẹ ìwé ìgbẹ́sìn gangan tàbí gbẹ̀sìn náà ṣe sí mímọ́ ní Olúwa dásí pé wọ́n lọ́wọ́ tí àwọn áńgẹ́lì ló ń ṣe mímọ́ ní Olúwa because ó wà pẹ̀lú Olúwa mo ti sọ rí bí náà ṣe ní mímọ́ ní ìdìbò wọ́n wà pẹ̀lú ẹ̀ náà ṣe mímọ́ ní àwa ohun gbogbo tí a bá ń ṣe sí a máa ń ṣe sọ́lọ́run ní sí ní ààrí à ń ṣe ránṣẹ́ sí ní mímọ́ yẹn ẹ má bọ̀bọ̀ ìṣẹ́lẹ̀ yẹn mímọ́ sí Olúwa yẹn à ń ṣe sí ní tẹ́ bá wo Olúwa kan ó ní mímọ́ sólódùmarè gbàdúrà wa lórúkọ Jésù àbí kí ló sọ ìfẹ́ rọ̀ wá rò kí ló sọ ní kílá sọ́mọ̀ ẹ̀dẹ́ mímọ́ kí ló sí tàlógbè sí Olódùmarè sí a máa ń ṣe sí ni ẹbọ náà à ń ṣe sí ni àfi ránṣẹ́ sọ́lọ́run ni gbogbo nǹkan táwọn èèyàn bá ń ṣe à ń ṣe sí Ọlọ́run ni àfi ránṣẹ́ sí ni so a ò rí
so a lè sọ pé báyìí ló ṣe rí hallelujah ẹ̀ẹ́ka fásitì pàtí yẹn kí ló bá kàwé lọ ẹ̀yin kò sì gbọ́dọ̀ jẹ wọ́n ti padà síbẹ̀ àti ẹbọ ohun àti ọkà yíyan tàbí ọkà tútù nínú ìpẹ́ títí yóò fi di ọjọ́ náà gan tí kí ni o tí ẹ̀yin ó mú tí ẹ̀yin mú ọrẹ ẹbọ tọ̀ Ọlọ́run yín wá kí ẹ sì kí ó sì já sí ìlànà títí láé ìran yín ní ibùjókòó yín gbogbo hallelujah ṣe rí ẹjọ́kùn ẹwùn kò tó wọ́n sọ pé nǹkan wọ̀nyẹn wọ́n ti compulsory ẹ̀ fún wa a ti compulsory ẹ̀ a gbọ́dọ̀ máa mú wá ní gbogbo ìgbà ebi tó sọ pé a ò gbọ́dọ̀ ṣe kíni o tàbí ọkà nínú kíni o a ò gbọ́dọ̀ jẹ ọkà yíyan tàbí ọkà tútù nínú ìpẹ́ títí yóò kíni o yóò fi di ọjọ́ náà gan tí ẹ̀yin yóò mú ọrẹ tọlúwa nǹkan tó sọ fún àmì ni pé káà tó lè sọ pé a fẹ́ jẹ ń bẹ̀ káà tó lè jẹ ń bẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ mú kíni o a gbọ́dọ̀ kọ́kọ́ mú tọ́lọ́run lọ fún ẹ̀tú ní ọ̀rọ̀ rẹ̀ káwà gbọ́n tó lè jẹ́ bẹ̀ àwọn tá a gbé a gbọ́dọ̀ kọ́kọ́ yọ tọ́lọ́run mọ́ ikọ́ sọ lẹ́kọ̀ọ́ pé lábẹ́ àkóso bó ti kú tó jẹ́ bẹ̀ kó tó tà bẹ̀ kọ́kọ́ yọ tolúwa ni ṣáà lè ṣe láyé sí ṣáà lè ṣe wà ní kíni ṣe pásítọ̀ kan ló bá mi lóko ni ṣe pásítọ̀ kan ló bá mi ṣe kíni ni ṣe pásítọ̀ kan ló bá mi ṣe kíni ni ṣe pásítọ̀ kan ló bá mi lóko mi ni ṣe pásítọ̀ kan ló bá mi ṣe kíni ayé imagine àti òde kó yẹ kó rí bẹ́ẹ̀ so agbọ́dọ̀ ó ní ta ló kọ́kọ́ ṣe fún mi tí èmi kí ni o tí èmi kò ṣe kí ni tí èmi kò sáré tí mi ò yájú ṣe fún akọ́kọ́ oh my god ẹkọ́kọ́ tàbí akọ́kọ́ ṣe tọ́lọ́run náà gá sáré ṣe kí ni a ṣe tẹ̀ẹ́ náà sáàtìlì torí pé orí tó kọ́kọ́ ṣe tọ́lọ́run hallelujah kẹ́ni tó ń pè é mọ̀ pé ilé ìjọ́ ìlàwà ni hallelujah hallelujah so èmi ń bẹ̀ wá gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ ohun tó bá tọ́ tá a mọ̀ kó tọ́ fọ́lọ́run ẹ má jẹ́ ká máa fi falẹ̀ ẹ má jẹ́ ká fi jáfara rárá nọ́mbà 28 yẹn ẹ wo chapter nọ́mbà yẹn ẹ̀kọ́ ìlú yẹn ẹ wo verse 2 and 3 yẹn kí ló sọ̀rọ̀ kan ó sọ̀rọ̀ kan fún wa nọ́mbà ẹ̀kọ́ ìlú yẹn gangan dífítì kọ́ lẹ́ka o nọ́mbà númérì lẹ́ka o ìgbàdá abẹ́kẹ̀lẹ̀ bọ́ta o númérì lẹ́ka númérì 28 ẹ wo verse 2 and 3 kí ló sọ ó sọ̀rọ̀ kan fi àṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run sọ fún Mósè ló sì bá sọ̀rọ̀ ó ní pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kí o sì wí fún wọn pé ọrẹ ẹbọ mi àti àkàrà fún ẹbọ mi tá a fi iná ṣe fún òórùn dídùn sí mi ní kí ẹ̀yin máa kíyèsí láti mú fún mi wá ní àkókò wọn ṣẹgbọ́ hallelujah ìyẹn pé àwọn àkókò tó bá tọ́ láti mú àwọn nǹkan tó jẹ́ ti Ọlọ́run fún a gbọ́dọ̀ máa mú lọ sí hallelujah àwọn àkókò tó tọ́ tó yẹ wípé àkókò tó tọ́ rẹ̀ àkókò tó yẹ rẹ̀ a gbọ́dọ̀ máa mú lọ fọ́lọ́run lákòókò tó tọ́ tó yẹ ni a ò gbọ́dọ̀ máa dá dúró hallelujah ó ní kíkiri o kí ìwọ kí ó yẹ kíni kí ó sì wí fún pé kí o wí fún wọn pé ẹ kàwé verse 3 kí ìwọ kí o sì wí fún wọn pé èyí ni ẹbọ tí a fi iná ṣe tí ẹ̀yin ò máa mú wá fún Olúwa akọ ọ̀dọ́ àgùntàn méjì ọlọ́dún kan aláìlábùkù ní ojoojúmọ́ fún kí ni o ẹbọ sísun ìgbà gbogbo hallelujah ìjókòó ìyẹn pé tójoojúmọ́ nìyẹn ṣe rí ẹ̀sìn tá à ń ṣe lẹ́fẹ́ ẹ̀kọ́jọ́júmọ́ ní sẹ̀lẹ́sẹ̀sẹ̀ abẹ́ ẹ̀kọ́jọ́júmọ́ ní a ṣe ní ìdájí abẹ́bọ̀ tó bá tún di agbó wákàtí agbígbínú a ń ṣe ẹ̀sìn nǹkan tó ń sọ fún wa ní pé ẹ̀sìn ìdájí yẹn kó sọ wípé ẹ̀sìn ìdájí yẹn ọpẹ́ wà ń bẹ̀ àmì tí sọ fún wa rí ọpẹ́ wà agbọ́dọ̀ máa ṣe fún gan ìpèsè gan lè wà ń bẹ̀ lójoojúmọ́ yẹn tá ń ṣe yẹn ìpèsè ó lè wà ń bẹ̀ ọpẹ́ tẹ̀ compulsory so òun ló jẹ́ pé tàbá sọ pàṣẹ tí ó bá sọ́lọ́ pé a fi ń ká lè rí àméjì sọ́lọ́run yẹn inú ẹ̀sìn òun ni pé kí ní o ẹbọ ojoojúmọ́ dàrú sọ́lọ́run yẹn tẹ́lómi ò dẹ̀ka ẹlòmí ó pè ẹ̀ kókọ̀ sùn kó
kó sùn láti alẹ́ kó sùn ní táìmù tó wù ú láàárọ̀ ọjọ́ kejì kò kàn án ẹlòmí àwọn adìde tán adìde a máa yọ fanda a máa yọ fanda má dẹ̀ gbẹ́ lómi bẹ̀bẹ̀ ó máa ṣe o àsìkò tó wà láyé tó yẹ kó fi ògo fọ́lọ́run ní táìmù tó yẹ kó fi fún òfin fún ṣe tó bá kú tán ló fẹ́ fògo fọ́lọ́run ni àbíkọ́ náà gbà wá ìyẹn ní kí ni o ẹbọ kí ló pé o ẹbọ ojoojúmọ́ à ń sọ ní ojoojúmọ́ ni ẹbọ ọ̀sẹ̀ọ̀sẹ̀ wá ń kọ́ àti sunday jọ bẹ̀tà àti wọnú ètò láwọn tó wà ń dèjọ ẹbọ ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹwù first night and 10 kí ló sọ. àti ní ọjọ́ ìsinmi akọ ọ̀dọ́ àgùntàn méjì ẹ kàwé ọlọ́dún kan aláìlábùkún ohun tó dára ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kàwé ìdá mẹ́wàá méjì òṣùwọ̀n fún ẹbọ ohun jíjẹ tí a fi òróró pò àti kí ni o ohun mímu rẹ̀ èyí ni ẹbọ sísun ọjọ́ kí ni o pẹ̀lú kí ni ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun mímu rẹ̀. hallelujah ẹ jókòó tí a ti di tọjọ́ sunday nìyẹn o every sunday agbọ́dọ̀ máa mọ́pẹ́ wá agbọ́dọ̀ máa kí ni o ìpèsè gbọ́dọ̀ máa wà agbọ́dọ̀ máa rúbọ ẹ̀ sí ìyàn náà ẹbọ tí ẹgbẹ́ tójoojúmọ́ àti kọjá tọ̀sọ̀ọ̀sẹ̀ nìyẹn o every ọjọ́ ìsinmi ṣáà ti gbọ́jọ́ náà lọ sí àti gbọ́jọ́ náà lọ gbogbo nǹkan yẹn tó dẹ̀ ká máa ṣe yìí táà ṣe yẹn ó ń padà fẹ́ ti wá we don't even know ní àmọ́ ní ó ń fa nǹkan sẹ́yìn gan àmọ́ ní kí n tó lọ sí ti oṣooṣù yẹn àbí tí ẹjẹ́ mú kúnlẹ̀ kan náà kí wá padà sí ibi tí mo fẹ́ yà sí ẹjẹ́ káwọn olóṣooṣù yẹn náà nítorí mo fẹ́ padà nínú ti weekly yẹn ẹjẹ́ parí ti weekly yẹn náà ìyẹn tí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yẹn ẹ bá mi wọ Exodus chapter 12 ẹ bá mi wọ nǹkan kan mẹ́ ní ti ẹbọ oṣooṣù yẹn tí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yẹn ká tó wá padà sí ti monthly Exodus chapter number 12 ẹ bá mi wọ 1 and 3 yẹn ó sọ nǹkan nǹkan tí ọjọ́ ìsinmi wà fún nǹkan tó wà fún mo fẹ́ mú jáde fún ọmọ yẹn. Olúwa sì sọ fún Mósè pé ẹ kàwé. Áárónì ní ilẹ̀ Íjíbítì pé ó sọ fún. oṣù yìí ni yóò ṣe màmá ẹ fẹ́ ara balẹ̀ ka nǹkan tẹ́ fẹ́ kà yẹn ni. Olúwa sì sọ fún Mósè pé. àti Áárónì pé. ní ilẹ̀ Íjíbítì pé oṣù yìí ni yóò ṣe àkọ́kà oṣù fún yín. òun yóò sì kí ni o. òun yóò ṣe ẹnì kíní. òun yóò ṣe ìkíní oṣù ọdún fún yín. hallelujah. mọ́tí lè mọ́ lọ́wọ́ yẹn. hallelujah. ṣẹ́rí ìyẹn pé à ń sọ nípa ẹ̀sìn tí oṣù tuntun nìyẹn o pé òun ló máa jẹ́ àkọ́kà oṣù fún wa monthly service a máa ṣe oṣù tuntun yẹn òun nínú ẹ̀dìbẹ̀ ẹ̀mú o òun ní númẹ́rì ẹ̀ sì sọ númẹ́rì 28 verse 11 14 yẹn kí ló sọ ẹ padà síbẹ̀. àti ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ó dà. kí ẹ̀yin kí ó rú ẹbọ sísun kan sí Olúwa ẹgbọràn akọ màálù àti àgbò kan akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kúnlẹ̀ o aláìlábùkù àti ìdá mẹ́wàá mẹ́ta òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún akọ màálù kan fún ẹbọ ohun jíjẹ àti ìdá mẹ́wàá méjì òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún àgbò kan fún ẹbọ ohun jíjẹ àti ìdá mẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun àti òróró pò fún ọ̀dọ́ àgùntàn kan fún ẹbọ ohun jíjẹ fún kíni o fún ẹbọ sísun òórùn dídùn ẹbọ tí a fi iná ṣe síta ní sí Olúwa kí ẹbọ ohun mímu wọn kí ó jẹ́ àbọ̀ òṣùwọ̀n hínì hínì tí ọtí wáìnì fún akọ màálù kan àti kíni o ìdámẹ́wàá òṣùwọ̀n hínì fún kíni o àgbò kan àti ìdámẹ́wàá òṣùwọ̀n hínì fún ọ̀dọ́ àgùntàn kan ẹ kàwé. èyí ni ẹbọ sísun oṣooṣù ṣẹgbọ́ ní gbogbo oṣù ọdún. hallelujah
ìyẹn ti monthly service ìyẹn ní ẹ̀sìn oṣù tuntun tá à ń ṣe yẹn ìrúbọ wà ń bẹ̀ náà agbọ́dọ̀ máa mọ́pẹ́ wá agbọ́dọ̀ máa mo ti sọ kíní kan rí fún ọ pé tẹ́ bá wo ẹ̀sìn yẹn oṣù tuntun yẹn ó dàbí ẹ̀sìn Sunday ni ẹ mọ̀ ṣe pé bá ṣe ń ṣe ẹ̀sìn Sunday gangan àwọn àgbààgbà wọn á múra oyè wọn ní bí ti Sunday ṣe rí bẹ́ẹ̀ ni ti ẹ̀sìn oṣù tuntun náà rí kò sí yàtọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ṣáwa èèyàn ṣáàṣe ẹ̀sìn oṣù tuntun náà ṣé bóun bẹ̀ wá fúnlẹ̀ kan pé kí Ọlọ́run jọ̀ọ́ kí ẹ jọ̀ọ́ pé last month in December kọ́nà jẹ́ kí gbogbo akíní o kọ́nà ká gbogbo ayẹ kárí ṣe tọ́nà bá lè káwá ibi tá bá ní plan gan irú ọjọ́ ìgbọ́n a lè rúgbó fọ́lọ́run náà ìpèsè lè wà tá máa ṣe fọ́lọ́run ìjọ yẹn ṣe rí Ọlọ́run mo máa ń sọ Ọlọ́run Celestia ó nífẹ̀ẹ́ wa àwa tó pèsè ìjọ yẹn ó nífẹ̀ẹ́ wa ó mọ̀mọ́ ó ti pèsè àwọn ìgbésẹ̀ tá a lè máa gbé tí ògbọ́n náà máa fún òun ayé wa ìtẹ́ bá wo ìrìnàjò sẹ̀lẹ̀ kò sí nira ń bẹ̀ náà àwa la kò ń fira ara nira wa lédè nínú ìrìnàjò yìí hallelujah so ẹ bá padà sí exodus yẹn kí wọ́n kọ́ ju 2 and 3 wá sọ exodus 12 yẹn kí ló wá sọ. oṣù yìí ni yóò ṣe àkọ́kọ́ oṣù fún yín òun ni yóò ṣe ìkíní oṣù ọdún fún yín ẹ ó sọ fún gbogbo. ẹ sọ fún gbogbo ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì pé kí ìjọ mẹ́wàá oṣù yìí ní kí ni o olúkúlùkù wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn sọ́dọ̀ gẹ́gẹ́ bí ilé bàbá wọn ọ̀dọ́ àgùntàn kan fún mi ni o kan fún mi ni fún ilé kan hallelujah ẹjọ́ kò mẹ́ ṣẹ́tìrí ipé ìyẹn pé ìdílé kankan ní ọjọ́ yẹn a gbọ́dọ̀ máa mú ọpẹ́ wá ní ìdílé kan ìdílé kankan a gbọ́dọ̀ máa ní wọn ní ìpèsè ní ọjọ́ yẹn nínú ẹ̀sìn yẹn tuntun tí a sọ yìí bẹ́ẹ̀tì mo ń béèrè lọ́wọ́ wa ṣé lénìí ṣé a ka nǹkan yẹn kún ṣé lénìí ṣé a gba ohùn yẹn gbọ́ ṣé lénìí ṣé à ń rìn nínú nǹkan yẹn ṣàìṣe hallelujah hallelujah ẹ jọ̀ọ́ èmi kàn ń bẹ̀ wá ni ẹ jẹ́ ká ṣe kí ni ká ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ ká lè máa rí ògo Ọlọ́run nínú ayé wa Celestia ó sọ dùn jù ó dùn jù mo sọ gbogbo ẹ̀sìn tá ṣe ń ṣẹlẹ̀ ní Bíbélì láti mú wọn jáde náà ó gbogbo ẹ̀ ló dẹ̀ nílànà ó dá mo fẹ́ bèrè pé ṣòkòlò wa àwọn ẹ̀sìn táǹkà ìgbogbo táǹkà yìí ṣé inú ìjọmọ ṣé ẹ̀sìn Sunday ṣé kò sí pèsè ṣé kò ń sọ pé ni ṣáà ń ṣe mọ́ ni ẹ̀sìn oṣù tuntun ṣé kò sí pèsè ni ṣé kò sọ pé bẹ́ẹ̀ ni ṣáà ń ṣe mọ́ ni àwọn anísẹ̀lẹ̀ ò dàbí ti ṣe gbà kan mọ́ ta ló sọ fún ẹ pé sẹ̀lẹ̀ ò dàbí ìgbà kan ìwọ ọmọ sẹ̀lẹ̀ ló rìnrìn àjò sẹ̀lẹ̀ bí ti gbà kan tẹ́ ẹ bá ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ògo ẹ mọ́ sí sọ̀rọ̀ náà but I don't know people you these people tẹ́ ẹ mọ táwọn ọmọ Celestia lẹ́nì tẹ́ ẹ akọ nǹkan tó yẹ ká ṣe sílẹ̀ tá a kàn ń ṣèfẹ́ lọ́ra wa àwa ní ògo Celestia ò dàbí ti gbà kan ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n ní kò ságbá ń ṣẹlẹ̀ bí ti gbà kan ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ agbára sì wà ń ṣẹlẹ̀ ìbùkún sì wà ń ṣẹlẹ̀ àwa náà ṣe kí ni láàrin but if kọ́ jíṣẹ́ fẹ́ lómi gan náà gbọ̀n kò ríru hallelujah ẹ wo gbọ́ bí fast 12 ẹ̀kọ́ yẹ kí ló sọ ẹ̀kọ́ tẹ́ ń ká yẹ fast 12 ẹ̀ sọ kankan mo kó fẹ́kẹ́ dìgbò mú nítorí èmi ò la ilẹ̀ jà ní òru náà èmi ò sì kọlù gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì tí ẹ̀yin àti ro tí ènìyàn àti ti ẹran ló wà ń bẹ o tí ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì lígídí o ṣe ìdájọ́ èmi níta ní hallelujah nǹkan tó lọ máa ń ṣe ń jọ ènìyàn o ní ẹ̀sìn oṣù tuntun yẹn lórí yẹn ó máa ń láyé àwa ọmọ èèyàn kọjá gbogbo ogun Íjíbítì gbogbo ogun tó sọ ìlú báyìí òṣèlú ayé wa ọ̀run yẹn náà máa ń ṣe kí ló máa ń là kọjá á ṣe wọlé pátápátá á sọ wọ́n dòkú á gbẹ́sẹ̀ á sọ wọ́n dìtẹ̀ mọ́lẹ̀ nǹkan tẹ́sí yẹn wà fún yẹn ìṣọ́ òru yẹn kan ṣe ṣiṣẹ́ ẹgbẹ́ kalẹ̀ fún òsì òun nìyẹn nǹkan tó ń ṣiṣẹ́ tó wà sí Ọlọ́run fi ṣe nínú ayé wa nìyẹn tí ọmọ pọ́sẹ̀ ti jáde hallelujah 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 ṣe àjírí nǹkan tí ẹ̀sìn yẹn wà fún nìyẹn ìṣẹ́gun ló wà fún mo ti sọ fún yẹn rí pé òun ní tó bá kú ìgbà yẹn tó bá ti bẹ̀rẹ̀ àríyá alákàgbọ́n ẹ̀ tó bá kú 11:45
ó kù díẹ̀ kó káwọ kọ́tà tó tiẹ̀ fẹ́ tí máa gbórin yẹn lóríṣiríṣi ìbànújẹ́ gbẹ̀rù rẹ nígbà kan wọ́n máa wọ àwọn orin sẹ̀lẹ̀ tó pé wọ́n máa wọ orin àyílẹ̀ gan mo ti tó sọ́mọ ọlẹ̀ mo ti borí wọn ìgbẹ́lẹ̀ àwọn orin máa wá ó kù díẹ̀ níyẹn tẹ́tí pé wọ́n máa dúrà nísìnyí nǹkan tó ń kọ́ mọ́ orin tó máa ń kọ́ sí ni pé orin gbé bọ́dì sókè gbé bọ́dì ṣé yẹn là ń sọ ni hallelujah àṣẹ ní àwọn orin kan wà nígbà yẹn àwọn orin kan wà tó pé wọ́n á ju ìmísí àsọ̀kalẹ̀ àwọn ogun wọn á gún wà wọ́n á ṣiṣẹ́ tó wá ṣe ṣe gbé bọ́bọ́dì sókè ìbínú ogun ti fẹ́ sọ̀kalẹ̀ ó sọ fún ìbànújẹ́ nínú oṣù yìí gbẹ́rù ẹ̀kọ́ máa lọ mi ò fẹ́ mọ́ mo ti fẹ́ gẹ́gẹ́ àkókò tó mo ti wà ní oṣù mo fẹ́ wọ́n ní oṣù tuntun mo ti wà ní oṣù yẹn mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ bèrè fún ó bá lóun sọ̀rọ̀ ọlọ́run ṣe rí ọ̀rọ̀ ìjọ mímọ́ ó máa ń múmú láyà mi gan tí n bá tí àwọn ọ̀rọ̀ tó jẹ́ tó pàtẹ́ mọ́ bá ti ń jáde ó máa ń múmú láyà mi gan fast 26 and 25 náà tó sọ̀rọ̀ kan 26 27 ó sọ̀rọ̀ kan fast yẹn ẹ̀kọ́ tẹ́ ń ka ẹ̀ náà ni o ẹ̀kọ́sọ́dún yẹn ni o ẹ̀kàwé. yóò sì ṣe ní ìgbà tí àwọn ọmọ yín bá bí yín pé èrè ìdí ẹ̀sìn yìí hallelujah ìyẹn pé káwọn ọmọ ẹ bá bèrè pé wá ìsìtẹ̀tẹ̀ ń ṣe yẹn gan kí ni ìtumọ̀ ẹ̀ gan náà èèyàn ni pé kí ni èrè ìdí ẹ̀sìn yìí o kí ni ìtumọ̀ ẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe ń ṣẹlẹ̀ yẹn ẹ jẹ́ kó bèrè ọ bàbá mi tàbí ìyá mi kò lè rí sọ kò lè sọ túmọ̀ yẹn náà nígbà tó mọ̀ báwo ni ṣe yẹn rí sọ mọ́mí dáàdì ẹ̀sìn tá a gbogbo àwọn fẹ́ǹsì ṣe kí ni ìtumọ̀ wọn náà kí ni tàbí ṣàwọn ẹ̀sìn yẹn náà kí ló fẹ́ ọ̀dà àgbà tó mọ̀ ẹ bá bèrè ọ kí ló fẹ́ sọ fún un náà kí ló fẹ́ sọ fún un ìgbà tó mọ̀ túmọ̀ ẹ̀ tó bá mọ̀ túmọ̀ ẹ̀ tó ẹ̀sìn yẹn ó wà important o ẹ̀sìn yẹn ló jẹ́ pé táìmù báyìí àwọn ogun ayé wa ìgbà ìdáná máa ń là kọjá lóru yẹn àwọn agbẹ́ni òru àṣiṣẹ́ wọ́n á sọ̀kalẹ̀ wọ́n á ṣe kí ni wọ́n á ti yé gbà nǹkan tó ti wà fún mi ẹ̀sìn yẹn máa mú láyà ẹ̀ ọdún tí mo ti mọ àṣírí ẹ̀sìn wọn yẹn ní ìdí tí mi ṣe máa ń fi ẹ̀sìn ṣeré lẹ́rí yẹn tó mọ̀ pé kankan ló fẹ́ ṣe inú ayé mi ẹ̀ wá ní kó mọ ayé yẹn má ṣe because mo ṣe máa ń sọ kó tó sin náà kọ́kọ́ mọ náà tó fẹ́ sìn ẹ̀sìn tó fẹ́ ṣe kọ́kọ́ mọ̀ túnmọ̀ ẹ̀sìn yẹn o mọ̀ túnmọ̀ ẹ̀sìn o lè serious pẹ̀lú ẹ̀nà torí pé o mọ̀ túnmọ̀ nǹkan tó ń lọ ṣe bẹ́ẹ̀ tó bá mọ̀ túnmọ̀ nǹkan tó ẹ̀sìn tó fẹ́ lọ ṣe wà mọ̀ bó ṣe máa ṣe nínú bó ṣe máa wà nínú ẹ̀mí ti ẹ̀sìn yẹn hallelujah ẹ kàwé 27 kí ẹ wí pé ẹbọ ìrékọjá olúwa ni ẹni tí ó ré kọjá ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ní Íjíbítì nígbà tí ó kọlu àwọn ará Íjíbítì ilé wa sí àwọn ènìyàn sì tẹríba wọ́n sì gíní o hallelujah kí ló dé tó fi tẹríba tó fi sí torí pé wọ́n ti mọ̀ túmọ̀ nǹkan tẹ́sìn yẹn jẹ́ wọ́n ti mọ̀ túmọ̀ ẹ̀sìn yẹn ní o wọ́n wá tẹríba pé so ìtumọ̀ ẹ̀sìn yẹn rèé nígbà táwọn ọmọ Ísírẹ́lì wà ní Ísírẹ́lì ní Íjíbítì níjọ́ kìíní àná so ẹ̀sìn yẹn nìyẹn tí ọgbọ́n ọ̀run fi ṣe tó sọ pé kọ́ fi ẹ̀jẹ̀ ọkọ̀ kan sàmì sí ara lé wọn hallelujah so that kò ní lè yálé wọn ẹni kò ní lè yálé àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n àwọn kíni ó wọ ilé àwọn ọmọ Íjíbítì ó ti kíni ó ṣiṣẹ́ pa wọn rímayama ìtumọ̀ ẹ̀sìn yẹn nìyẹn o ṣe ẹ̀gbẹ́ ìgbà tó mọ̀ bí sọ pé kíni ọmọ àtẹríba wọn sin Ọlọ́run so ìtumọ̀ èrè tí o tó bá mọ̀ túmọ̀ ẹ̀sìn yẹn ò lè mú mọ́ láyà ẹ̀ olóbi jẹ́ pé ó yẹ kí a máa mọ̀ ìtumọ̀ ẹ̀sìn tí kí ni o tá a fẹ́ ṣe ká tó sìn Ọlọ́run hallelujah Exodus 23 verse 12 and 13 kí ló sọ 12 and 13 ó sọ nǹkan ìjọ mẹ́fà ni ìwọ ó ṣe yes mo fẹ́ mo ti Sunday jáde nìyẹn o ìjọ mẹ́fà ni ìwọ ó ṣe iṣẹ́ rẹ ní ìjọ keje ìwọ yóò sì sinmi kí akọ màálù rẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kí ó lè sinmi kí ó lè sinmi kí a lè tún ọmọ ìránṣẹ́bìnrin rẹ àti àlejò rẹ lára ká lè gíní o ká lè tù wọ́n lára hallelujah ṣe ẹgbọ́n nǹkan tí ẹ̀sìn ọjọ́ Sunday wà fún nìyẹn o gbogbo ẹmọ jẹ padà sí yẹn o Leviticus 23 abọ́ nǹkan lẹ́ka yẹn abẹ́ ìsọ́dọ̀ Exodus 23 àbí Exodus 23 àbí verse 12 and 13 àbí
òun nìyẹn ẹni kò tí báìbù yẹn sọ bẹ́ẹ̀ yẹn so èsì sọ gbogbo àwọn èsì lónìí kí ni o lónìí túmọ̀ ó ní ijọ́ mẹ́fà ni ìwọ òṣìṣẹ́ rẹ ní ijọ́ keje kí ìwọ kí ó sinmi ọjọ́ Sunday nìyẹn o kí akọ màálù rẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kí ó lè sinmi ṣẹ́jìrì gbogbo ilẹ̀ gbọ́dọ̀ kí ni o lè gbọ́dọ̀ sinmi jọ yẹn ẹ ti máa gbọ́ o ó ní kí ni o kí ó lè sinmi kí a lè tu ọmọbìnrin rẹ àti àlejò lára so ọjọ́ yẹn ọjọ́ tí Ọlọ́run fẹ́ tú ó fẹ́ fi ìtura sínú ayé àwa àyànfẹ́ tó ní ká má sọ nìyẹn ló ṣe yà ọjọ́ ẹ̀ sọ́tọ̀ fún wa ọjọ́ tó náà fílẹ̀ fún wa tó yà sọ́tọ̀ pé ọjọ́ yìí lèmi fi sinmi mo sọ kí ní kan jọ ní Sunday mo ní kì í ṣe kọ́lọ̀ sinmi kì í ṣe kó sùn ọjọ́ yìí ni pé ó fi sílẹ̀ fáwa èèyàn so that a lè wá síwájú àwa sì yí ọjọ́ yìí ẹ̀ kó fi sílẹ̀ fáwa ni so that bá a ṣe wá a wá jókòó a gbọ́ gbogbo tá a fẹ́ ṣe gbogbo àti wá tẹ́wọ́ gbà gbogbo nǹkan tí ní o a wá pàṣẹ ìtura sínú ayé wa àti gbogbo tó yí wa ká a ní nítorí pé ẹ gbọ́ tèmi ẹ ṣe tèmi ẹ wá sìn mí ọkùnrin tó ṣe déédé pẹ̀lú mi lẹ́ni ìtura sí kí ni o ti wọnú ayé yín bẹ́ẹ̀ ṣe ń lọ lẹ́ni o ti ń dára fún yín bẹ́ẹ̀ ṣe ń lọ lẹ́ni ìbùkún ti jẹ́ ti yín nínú ọ̀sẹ̀ yìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní rí ṣe nínú ọ̀sẹ̀ yìí ẹ ti bẹ̀rẹ̀ so ìlú àyọjọ́ ìní gbọ́dọ̀ ọ̀rọ̀ mi ṣe nìyẹn now ṣé ọjọ́ ìní yẹn tá a pè lọ́jọ́ ìsinmi yẹn ṣé mi àti ẹ̀wá kàkún ṣáà rí rò ṣáà mú lókùnkúndùn ṣé bá ṣe wá dé àtúwà nínú ìbámu pẹ̀lú Ọlọ́run ní àyọjọ́ èdè sọ́kọ̀ wá ṣe dédé pẹ̀lú Ọlọ́run yẹn ẹgbọ́n nǹkan tó sọ pé ká lè kí ni ọjọ́ yìí àfi kí ni ó wà fún ìtura ni ká lè fi tù wá lára ni hallelujah tẹ́ bá tẹ̀ wo pásítà tí ẹ wá sọ kọ́ nìkan ó ní àti ohun gbogbo tí mo wí fún yín ẹ máa ṣọ́ra kí ẹ sì máa ṣe ìrántí orúkọ kẹ má ṣe rántí kí ni o ẹ má ṣe rántí orúkọ òrìṣàkórìṣà kí a má ṣe gbọ́ ní ẹnu yín lọ́jọ́ Sunday ẹ ti rí pásítà tí ìyàbí ló sọ àti ohun gbogbo tí kí ni o tí mo wí fún yín ẹ máa ṣọ́ra kí ẹ má sì ṣe rántí orúkọ òrìṣàkórìṣà kí a má ṣe gbọ́ ní ẹnu yín ọ̀yá ṣe lé ní ṣe mi àti ẹlòmísìn ó wà ṣọ́ọ̀ṣì sí o ìgbà tó máa fi di pé apárí sábìsì sí ẹgẹ́sì o tó kó ṣọ́ọ̀ṣì tán ó lè jẹ́ sínú evangelist ló lè jẹ́ o ifo ó lè jẹ́ most venerable gbogbo pàápàá ẹgbọ́ ifo gan ó lè jẹ́ deputy pastor gan ó ti àti ìgbà lọ́rọ̀ àti ìgbàlẹ̀ sí mímọ́ mọ́sí olúwa tán ìgbà tó bá kó ṣọ́ọ̀ṣì ó tún lọ nìyẹn ọgbọ́n sì máa lò yẹn ó ní ìdìdó máa sọ wọ́n máa sì lè mi ìfẹ́ sọ ni o hallelujah wọ́n sọ mọ́ mọ́ náà bàbá mi awo ni wọ́n sì nìyẹn àwọn àdánù àdẹ̀wọlé kéèsì alàgbà ṣọ́ọ̀ṣì o most venerable ní ṣọ́ọ̀ṣì o deputy pastor ṣọ́ọ̀ṣì o ló tún náà ṣe kókókó wọn náà sọ pé jẹ́ kí n sọ wọ́n ní àkànwọ̀ hallelujah àdẹ̀wọlé àtúnwò wọn tó ní bá túnjọ́ ẹ̀ kíìsì ó dẹ̀ ti ṣe Jésù èmi yóò sìn ọ́ tán ó tún bá padà lẹ́ eríwo yàwó èpàmọ́lẹ̀ o àkànwọ̀ o kíìsì ẹ̀jẹ́ kájọ ṣé kò ti dá ṣé àtúntí gbọ́rúkọ òrìṣàmí lẹ́nu ẹ̀ lẹ́yìn lọ́jọ́ yẹn gbé no a lè fún Ọlọ́run ó lè lè sí bàbá méjì pọ̀ wà á fi kán lè fún kan ní tó bá jẹ́ pé Ọlọ́run ló fẹ́ máa sìn dìímú kó máa sìn tó yẹ pé òrìṣàmí tàbí ìgídí kan ló fẹ́ ṣe kúkú bọ́ sọ́lẹ̀ máa lọ ṣe náà ó ní ká má ṣe dárúkọ òrìṣà kan ká má jẹ́ ká gbọ́ lẹ́nu wájọ́ yẹn ẹ̀dẹ̀ ṣe Jésù èmi yóò sìn ọ́ tàbí ó Kristi ọba mi ẹ ti ṣe tán ẹ ti wá ń lọ sí mójúrú yàwó ẹ̀yìn ìyàwó mójúrú no ẹ jẹ́ ká jọ ronú náà so ẹ má jẹ́ a lè gan lọ́rùn mo gbàdúrà pé èmi àti a ò ní sọnù ká tó sọnù a ní fàyè bọ̀rùn wa jẹ́ nítorí ohun ayé yìí lọ́pọ̀lọpọ̀ sí kí ni ló ṣe ń lọ tójú bọ̀ nǹkan tí èkó tójú bọ̀ náà ọrọ̀ ayé náà ìkarun náà tó ní ẹlòmí náà
pẹ̀lú bó ṣe ń lọ ṣọ́ọ̀ṣì yẹn tó